ọ̀rọ̀ àwọn Fúlàní tó ń jà rìnrìn especially in Kwara State, ọ̀pọ̀lọpọ̀ wa a ti lọ wádìí, a rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba tó ń wà ní Kwara State ni wọ́n ti gbàbọ̀dè fún Yorùbá. Agídí làwọn gan ìkọ̀ọ̀kan nínú wọn tó jẹ́ràn Yorùbá tó jó tẹ̀rù ni wọ́n fi ń sọ pé Yorùbá làwọn, àwọn ò kì í ṣe Fúlàní, tí wọ́n gbà wípé alágbára lọ́ba Ìlọrin ẹ́míà wọn. So láti má ọ̀fẹ́ǹdì ẹ́míà tí ó jẹ́ kán sanwó oṣù fọ́ba kan ní Kwara State ń bẹ̀ torí pé ó insist pé Yorùbá lòun. So ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba míì ní Kwara State ni wọ́n ń bẹ̀rù ẹ́míà Ìlọrin pé kó má di pé ó máa sanction wọn, kó má di pé wọn ò ní rówó gbà, wọn ò ní rójú rere ẹ̀. Ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wọn gbà bọ̀dẹ̀ tán torí ìfọ̀kòkò àgbo. Because gbogbo àwọn ìwọ lòkè ọdẹ, ìwọ ní bàbá ńlá, gbogbo wọn lọ bẹ́ẹ̀ yẹn. Ọ̀pọ̀lọpọ̀ wọn ìran Yorùbá ni wọ́n títí tó mú àrán, Ìgbóhùnà ni wọ́n. But nítorí ẹ́míà Ìlọrin, torí agbára tó ní, tó fi ń gbẹ́sẹ̀ lé àwọn ọba kan ní Kwara State tó ń tẹ̀ wọ́n mẹ́rẹ̀, àwọn yẹn wọn lè sọ jáde mọ́. Ẹ káàbọ̀ sí orí kan ní ẹwọ́ bí tí wà lẹ́gbẹ̀ẹ́ máa ṣe máa play fún oríṣiríṣi nínú náà ṣe wà láti máa play fún ẹwọ́ tí wà lẹ́kẹ̀ ìgbà ọkọ̀ ní ẹ̀dá kan lórí kan lẹ́gbẹ̀ẹ́ aláìkẹ́ comment kẹ́ subscribe ẹ ṣe àwọn fídíòs wa àtìbàlẹ̀ máa jẹ ìgbádùn àwọn content báyìí. Ẹ̀wọ́ kí ló ṣẹlẹ̀ nínú fídíò ìgbogbo ẹ̀ ní ẹ máa ní àǹfààní láti gbọ́ tí mo pé tí àwọn kò bá rí àwa kì í sọ ẹ̀dá wá sí lásán ẹ̀yà tí wàá dáadáa lórí ẹ̀ kí àti wàá sọ ẹ̀wọ́ kí wọ́n fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ kí wọ́n fi pa ìdí kí wọ́n fi àkókò kí wọ́n fi ṣòwò lẹ́ka wo fídíò yìí. Bí olúndu kò sọ anything, kò take action, ó ń pe Àbújá. So tábùjá ò bá sí láyé kò lè handle state yẹ, but tá bá fẹ́ kó Kwara State wọn ní pe Àbújá. Ṣùgbọ́n láti ṣẹ́ ogun kidnapping, láti ṣẹ́ ogun bandit ní Kwara State, wọ́n wá ní ìdí dandan pé kán pe Àbújá. Àwọn gan fún ara wọn ní Kwara State níbi tán wà pẹ̀lú ọba pẹ̀lú ìjọba tó bá forí korí wọ́n sì lè ṣẹ́ ogun yẹn. Ṣé bí wọ́n ṣe lẹ́kìtì state, ṣe bá àwọn Fúlàní ṣe bọ́n ya wá sékìtì state ńgbà kan, ṣe bí báwo pẹ̀lú kábíyèsí gbogbo wọn ni wọ́n kóra wọn jọ tí wọ́n form security team, ìbáwọn náà jẹ́ kó lọlẹ̀. Ṣáwọn yẹn ò lè ṣe yẹn ní Kwara State? Ẹ wá ń fi president kẹ́wọ́, ẹ dẹ̀ pera yín ẹ níran Fúlàní nìyí. Àwọn kan dẹ̀ ya wèrè inú Fúlàní, wọ́n lọ ń pa àwọn èèyàn, ẹ dẹ̀ ní sèé lórí wọn. That is why tẹ́ ṣe ń gbọ́ ìsọkúsọ táwọn ọba tó ń jẹ́ Yorùbá ń bẹ̀ ń sọ torí ẹ̀rù jìnnìjìnnì, ẹ̀rù ìkóniláyàjẹ tí ẹ́míà Ìlọrin ti kó wọn láyàjẹ. Nsìn báyìí Ọlọ́fà bàbá kàwé, ó lọ ìlú òyìnbó, ó láwọn èèyàn káàkiri torí wọ́n pé bíi tiwọn. At the end of the day, bàbá ń padà sọ wípé àwọn á fún àwọn Fúlàní láàyè kan fún wọn níwèé ìgbélùú gbígbà pé ó ní ẹ́mbásì síbì kan, bóyá ó ní immigration tiẹ̀, I don't know, kán lè gba citizenship so that wọ́n á máa gbé pẹ̀lú àwọn torí tá a bá lé wọn kò síbi tí wọ́n ń lọ. Ṣérú ọ̀rọ̀ yẹn yẹ kó jáde lẹ́nu Ọlọ́fà Ọ̀fà, ọba aládé Yorùbá, pé kò síbi tí àwọn olè ń lọ, kò síbi táwọn apanilẹ́kúnjayé ń lọ, kò síbi táwọn kidnappers ń lọ. So àwọn gbọ́dọ̀ dá wọn dúró káwọn jọ máa gbé láyọ̀ àtàlàáfíà. So ti wá láyọ̀ àtàlàáfíà ń bẹ̀ báyìí. Ṣénú àwọn aráàlú ẹ̀ dùn? Ṣùgbọ́n kò sí nǹkan méjì, ẹ́míà ti kó ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí wọn lọ́wọ́. Because if not, kò síbi táwọn ń lọ. Ẹ ti gbàgbé gbogbo ìtàn tá a ti kà wípé ogun ni wọ́n fi ń lé àwọn èèyàn, tí wọ́n fi ń lé àwọn èèyàn tó ń gbalẹ̀ wọn, tó ń gbàlú wọn. Ó dẹ̀ wà lórí ọba lásìkò tiẹ̀, ó wá fẹ́ kí Fúlàní dọmọ Ọ̀fà. Nígbà tó bá wá yá tí wọ́n bá lọ tán, bóyá in another 50-70 years, á wá di pé Fúlàní ń nawọ́ sí Ọ̀fà páwọn fẹ́ jọ lọ́fà Ọ̀fà. Torí yẹn kéèyàn ní àròjinlẹ̀ kó tó máa sọ̀rọ̀, àìdè òjá àgbàlagbà àbójọ́ ọmọdé ọ̀dọ̀ yẹn ò kan ọgbọ́n ná. Àwọn ìgbìmọ̀ wo nínú ìlú ni wọ́n pè mọ́ra tí wọ́n jọ ṣèpàdé
wípé tí wọ́n wá conclude pé kí Fúlàní máa bá wọn gbé. Fúlàní tó ń bá yín gbé, ẹ wo jàǹbá, ẹ wo damages tí wọ́n ti ṣe, àwọn yẹn lè fẹ́ sọ dáràlú. Fúlàní ò sí ńlọrin, Fúlàní ò sí ní Sókótó, kò sí ní Kaduna, tó yẹ pé tẹ̀yìn bá lé tọ̀dọ̀ yín wọ́n á lọ bára wọn lọ́hùn. Ṣọ́fà lè tú lọ́la báyìí kẹ́ ẹ má yà wá sọ́sùn, kẹ́ ẹ má yà wá sọ́yọ́ state, àbí wọ́n wá lé yín padà wípé òkè o Fúlàní ti tú yín ká o, so ẹ padà síbẹ̀. So ẹ wá lé Fúlàní lè ní sáwọn èèyàn wọn ò ní gbà wọ́n padà. Ṣé wọ́n ní gbà wọ́n sọ́dọ̀ ara wọn? Ara àwọn kan tá à ń sọ nìyẹn pé àwọn ọba Yorùbá ẹnu ò lè sìn lára wọn, ẹnu ò lè sìn lára àwọn àdẹ̀mọ́bí tí wọ́n ti forí képè, àmọ́bí tí gbogbo wọn ti gbà bọ̀dé, àmọ́bí tí wọ́n ti àmọ́ ẹni tó ṣépè fáwọn ọba Yorùbá. Nǹkan kan rọ̀ǹgì pẹ̀lú wọn sẹ́ẹ̀. Aṣọ ti bàbá ńlá, òun fúnra rẹ̀ ló organize kidnapper kan máa kó àwọn ọmọ ìlú kó dẹ̀ máa gba ransom. The same thing many other places. Nígbà téèyàn jọba tó tún kógun jara ìlú ẹ̀. So nǹkan kan ti rọ̀ǹ pẹ̀lú àwọn ọba yìí láti bẹ̀rẹ̀ dópin ni. Gbogbo àwọn ọba Yorùbá ẹ̀ nǹkan kan ti rọ̀ǹgì pẹ̀lú wọn. Ibi tá a tiẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ àtúnṣe ni ò mọ̀. Táwọn èèyàn bá dẹ̀ mọ́ kó sọ sábẹ́ comment. Tẹ́ bá ní ká sinmi lórí wọn, ìgbà tẹ́ bá sinmi tó bá rọ Aláàfin Ọ̀yọ́, Olúwo á dìde. Ìgbà tẹ́ bá kẹ́gbàbò yẹn náà tó bá sá wọlé, ọba abòmí á tún dìde. Ẹ wo oríṣiríṣi nǹkan tó ń ṣe káàkiri. So la ṣe ń wò pé bóyá àpapọ̀ wọn máa lọ ṣètùtù, bóyá àpapọ̀ wọn máa lọ ṣẹbọ, bóyá gbogbo wọn máa túnlẹ̀ rọ ni. Nǹkan kan wrong sẹ́ẹ̀ tó jẹ́ pé kì í ṣojú lásán, ó ṣeé ṣe kó jẹ́ látọ̀run, ó ṣeé ṣe kó jẹ́ ìbínú Odùduwà. Nǹkan kan wrong pẹ̀lú àwọn ọba Yorùbá. Kọ́lọ́fà ní pé kán fi àwọn Fúlàní lẹ̀, kán máa bá wọn gbé, kò síbi tán fẹ́ lọ, wọ́n ti pẹ́ ń bí. That is wọ́n ti fọ́mọ Ọ̀fà. It means kọ́ àwọn ọmọ Ọ̀fà wọ́n ti wọnú ara wọn. So wọ́n ti ń fẹ́ra, wọ́n ti di àná. Àwọn ló wá kógun dé yìí. Whereas ìtàn ogun nílẹ̀ Yorùbá bó ṣe rí nìyí. Òkè Ọdẹ ti ní problem, gbogbo bíbáyìí ti lè ní problem. Fúlàní ti jẹ baálẹ̀ láwọn oko ibì kan, especially ní Ọ̀yọ́ state. Ọ̀dọ̀ àwọn wọ́n dá àtọ̀yọ́ àti Fúlàní náà, òwò ẹrú ti kó wọn pọ̀ àti ẹ̀mọ́ ojú yẹn ò lójútùú. I understand, but in this case now, Ọ̀fà tún ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ń tiẹ̀ ni, but òun tún ti wá establish one thing ni wípé ewé ti pẹ́ lára ọṣẹ, ó ti dọṣẹ. So mo rí wípé definitely a sì ní nǹkan kan láti ṣe. A ní nǹkan kan láti ṣe torí tó bá yẹ ká ti gbọ́rọ̀ ọlọ́gbọ́n, tá a bá ń gbọ́rọ̀ àgọ̀ ń bẹ̀, a mọ̀ pé a níṣẹ́ ṣe. So ilé mi ṣe fẹ́ mú idea wá pé kí àwọn èèyàn wa gan under the comment section ẹ jẹ́ kọ́kọ́ síbẹ̀ kí ni solution, àtúnṣe wo la lè ṣe lórí ọ̀rọ̀ àwọn ọba ilẹ̀ Yorùbá. Bá mọ̀ tá a lè ṣe, ká kúkú ṣe ní ètùtù in general, ká kúkú ṣe ní ètùtù kó jẹ́ pé gbogbo ilẹ̀ Yorùbá ló máa ṣe. Wọ́n wá lè wá lọ ṣe nídìí Odùduwà nífẹ̀ẹ́ o, wọ́n lè lọ ṣe níbì kan o, but èmi rò pé bá máa suggest gan ètùtù tó máa mú ilẹ̀ Yorùbá túbà, tó máa mú túṣẹ Ifẹ̀ ló yẹ kán ti ṣe. Kán lọ ṣètò fún yẹn kó tó pẹ́ jù, torí nǹkan tó ń lọ yìí sìn, oko Ìlá Ọ̀ràngún Fúlàní ti lọ bẹ̀ o, and àwọn oko tó wà lábẹ́ Ìlá Ọ̀ràngún gbogbo àwọn ibì kan ń bẹ̀ lọ bẹ́ yẹn títí wọ Èkìtì state, títí wọ Kwara state. Tí a bá tètè múná sí i, ká ṣe wọ́n bí àwọn Ìgbò tó ń wá lórí omi tí wọ́n wá ń jalè nífẹ̀ẹ́, ọ̀ǹtì tí a rán Mọ́remí sáàárín wọn, tí Mọ́remí lọ mú àṣírí wọn wá, tán wá dáná sun wọ́n nílé Ifẹ̀, ìgbà ẹni Ifẹ̀ tó sinmi. So a ń láti wádìí n tó ń ṣẹlẹ̀, so that ká lè mọ ibi tá a ti máa dáná sí àṣìṣe àwọn ọba aládé bí Ifẹ̀ ṣe dáná sí abẹ́ Ìgbò.
kó tó di pé Ifẹ̀ sinmi so Yorùbá náà fẹ́ sinmi ogun. Nǹkan tó wá fọ́nì ni pé àwọn ọba aládé tí wọ́n ti jẹ látijọ́ níjọ́ sí lọ́hùn-ún wọn lọ léèwé o, wọn lọ lóyìnbó. Àwọn eléyìí tá a jẹ lójú wa yìí ṣàṣà nínú wọn ni ò dé lóyìnbó rí, ṣàṣà nínú wọn ni ò ka school sat, ṣàṣà nínú wọn ni wọn ṣe businessman, ṣàṣà nínú wọn ni wọn kì í ṣe ọ̀làjú ayé tiwọn ló wá dojúrú. So a ti wò pé with what is going on now, ẹ wo ọ̀rẹ́ mi tó wà ní Araba TV, ó lọ ṣe àwọn research kan lórí ọ̀rọ̀ àwọn Fúlàní especially Kwara State. Ibẹ̀ ni Ọlọ́fà Ọ̀fọ̀fà nínú iṣẹ́ tó ṣe yẹn lọ́lọ́fà Ọ̀fà ti jáde tó ti ń sọ̀rọ̀. Ibẹ̀ lẹ́nìkan ti jáde tó nílùú Sunday Igboho kíjọba pardon ẹ̀ kan jẹ́ kó wá ràn wọ́n lọ́wọ́. Àwọn ìran Fúlàní yìí náà, àwọn Yorùbá wa tó wọ́n sponsor Fúlàní, àwọn náà jẹ́ kí ìjọba aláwọ̀ ẹ̀ pé kó jáde. Irú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí báyìí ó ti ṣẹlẹ̀ káàkiri, ṣùgbọ́n a nídìí àtúnṣe látọ̀dọ̀ ìjọba, a nídìí àtúnṣe látọ̀dọ̀ àwọn ọba but àwọn ọba yẹn gan wọ́n sì nídìí omi ìyàsímímọ́. Ọba aládé wọ́n sì nídìí kan sàmì òróró sí wọn. Tó bá dẹ̀ pé lànà Muslim náà ni wọ́n lè mọ bó ṣe lè ṣe deliverance fún wọn. Torí gbogbo òkè ọdẹ nǹkan tá à ń sọ ní Kwara State yìí, gbogbo ibẹ̀ yẹn lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ ẹ̀ wọ́n wa gold ńbẹ̀. Fúlàní náà dẹ̀ ń lò láti wa gold. So ńgbà tẹ́ bá wá lé wọn lọ torí gold, tẹ́ bá wa wúrà tán kọ́, ṣé Fúlàní á kúrò ńbẹ̀? Mo ti sọ̀rọ̀ yẹn many times. Ní tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ní àráǹdì ìlú tí àwọn wàhálà ti ń ṣẹlẹ̀ yìí, gold ni. It's like that of Ìṣàrà Rẹ́mọ tí mo sọ ń gbà yẹn. Àwọn òkúta kan ló wà ńbẹ̀ táwọn ọmọ olè ọmọ àlè Rẹ́mọ ńbẹ̀ tí wọ́n fẹ́ máa jí fọ́, tó fẹ́ máa tà. Ó pẹ̀lú ogun tó ń ṣe wàhálà nílùú yẹn. So gbogbo ilẹ̀ Yorùbá lógun yẹn ti wà, ogun ojú kòkòrò olè. Nsìn báyìí ẹ fẹ́ máa wa gold ńbẹ̀. Obìnrin tó bínú wípé ọmọ ṣẹ òun tó gbọ́mọ yẹn tó lọ jù sódò, ó jù sínú òkun, ó tó délé tínú ẹ̀ bá rọ̀ kó tó padà délé, ṣó lè padà lọ kó lọ gbọ́mọ lọ́wọ́ Olúwẹ̀rí àbí odò tí gbọ́mọ lọ. So àwọn nǹkan kan wà tó yẹ pé tẹ́ bá torí nǹkan kan ṣe nítorí ara yín, nígbà tó bá tán ẹkún ẹ̀ sì máa wà yín náà lẹ máa sún. So màá fẹ́ ká wo iṣẹ́ tí ọ̀rẹ́ wa yẹn ní Araba TV tó ṣe láìpẹ́ yìí, kẹ́ ẹ lè wo nǹkan tí Ọlọ́fà sọ àti tí bàbá kan sọ ń bẹ̀ wípé ẹ jẹ́ ká organize ká wá bá a ṣe máa gẹ́ẹ̀tì Sunday Igboho. Àwọn tí ẹ sọ̀rọ̀ ń pa Ìbà Gani Adams ń tiẹ̀, Ààrẹ Ọ̀nà Kakanfò, ojú afẹ́fẹ́ yẹyẹ ní tiwọn yẹn ń ṣààrẹ Ọ̀nà Kakanfò tó ń jẹ lọ́yọ̀ọ́ níjọ́sí, modern Ààrẹ Ọ̀nà Kakanfò ní tiwọn. Torí mi ò ríbi tí olórí ogun ti ń wa gbádá white tó sọ̀rọ̀ ẹ̀dọ̀ Bàtálá. So yẹn ò tiẹ̀ kàn wá, ẹni tá a mọ̀ ń jagunjagun ní káwa face. Kọ́lọ̀ ń bá wa ṣe ètò tó máa dára tó jẹ́ pé à lè padà rí Sunday Igboho àtàwọn ọmọọṣẹ́, à lè padà rí wọn lò. Kì í ṣe dandan ní ká dúró dẹni tó ń fẹ́ gbàṣẹ lọ́dọ̀ ìjọba kó tó jagun. So àwa ò sọ̀rọ̀ nípa ẹni yẹn, but Sunday Igboho àtàwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ní tá a bá fi ràn wọ́n lọ́wọ́ ká fún wọn, kán lè bá wa lọ láti ilé àwọn ẹlẹ́yọ̀rọ̀ jìnnà sẹ́yìn. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó wà nínú fídíò Araba. Sẹ́ríkì Fúlàní dà. Sẹ́ríkì Fúlàní dìde. Sẹ́ríkì Fúlàní tọ̀ rí. Ó lè kẹ̀kẹ́ lẹ́yìn Yorùbá. Torí ẹ la fi mú gbogbo ara wa pé ókè. Nígbà tó ti rí bẹ́ẹ̀ náà ọmọ Ọ̀fàníyàn. They can be given indigenship of I have given them indigenship of land grabbing. It is like some people are determined to cleanse the ethnic groups in Kwara South to acquire our land. The Southwest seems to be the only safe zone now. Why can't we form a collaboration with them?
the Sunday Igboho is back. Why can't we make use of him? ẹ̀yin èèyàn ẹ ti gbọ́n tí kábíyèsí ọlọ́fà sọ bí wọ́n ṣe sọ Fúlàní di ọmọ onílùú. now ẹ wo bàbá tí wọ́n sọ̀rọ̀ yẹn, bàbá yẹn pe àwọn èdè kan, bóyá fọ́nrán tọlọ́fà yẹn bóyá fọ́nrán tó kàn tiẹ̀ ti pẹ́ ni mi ò mọ̀, ṣùgbọ́n mo rí fọ́nrán yẹn mo dẹ̀ rí pé ó wọ̀ tí nǹkan tá a gbọ́dọ̀ sọ̀rọ̀ lé lórí. now ẹ gbọ́rọ̀ tí bàbá sọ, bàbá yẹn ti parí ọ̀rọ̀, ẹ gbọ́n tí wọ́n sọ. wọ́n ní wọ́n fẹ́ gbalẹ̀ land grabbing ní tó ń ṣẹlẹ̀ mẹ́ẹ̀pọ̀ kọjá ní tí ẹ̀ ń fojú wò, ṣùgbọ́n ẹ̀ tí gbọ́n kankan lẹ́nu bàbá yẹn o. wọ́n ní bí ìgbà tí wọ́n mọ̀ fẹ́ ìrèsì àwọn Yorùbá kúrò nílẹ̀ gómìnà ní sáùtù. wọ́n ní tẹ́ bá wo ohun tó ń ṣẹlẹ̀ ní Kwara ó lẹ́rìí pé bẹ̀yẹn ni wọ́n dojúkọ, wọ́n spread dáwọn bùnmí sáùtù yẹn gangan ní tágẹ́ẹ̀tì wọn. ẹ gbọ́n tí bàbá yẹn sọ, ṣùgbọ́n ẹ̀ tí gbọ́n kankan ẹ̀yin èèyàn wa ẹ ká lọ. gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì Àràbà tẹlifíṣàn mo mọ̀ kí yín bó lójú ọjọ́ ṣe rí. ẹ̀yin èèyàn mo mú fọ́nrán kan wá lónìí, ṣẹ́rí gbogbo ẹ̀yin èèyàn mo fẹ́ kẹ́ ẹ ṣèrànlọ́wọ́ kan fún mi. fọ́nrán yìí ẹ jẹ́ ó go viral gan, ẹ jẹ́ ó go far gan, gbogbo ibi tí àwọn ọmọ Yorùbá bá wà pátápátá ẹ jẹ́ ó débẹ̀. pẹ̀lú gbogbo tó ń ṣẹlẹ̀ ní Kwara yìí tí wọ́n ń pa àwọn èèyàn nípakúpa, tí wọ́n ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò, tí wọ́n ń dọ́gbọ́n gbàbọ́n lọ́wọ́ àwọn èèyàn, táwọn báńdì tí wọ́n ń pa wọ́n bí ẹni pẹran. ṣẹ́ẹ̀ṣì lè gbàgbọ́ pé a sì tún rí ọba aládé tí ń dé adé ilẹ̀ Yorùbá tí wọ́n dẹ̀ ń sọ jáde lẹ́nu wọn. wọ́n ń sọ jáde lẹ́nu wọn, wọ́n ní àwọn Fúlàní, wọ́n kó àwọn Fúlàní jọ sáàfin wọn. wọ́n wá ń sọ wípé gbogbo àwọn Fúlàní yìí wọ́n láwọn kan wọ́n náà ní ká máa lé wọn, wọ́n ní ká máa jólé wọn, pé bó làwọn fẹ́ tì wọ́n sí, pé àwọn fẹ́ fún wọn ní citizenship ìlú àwọn, ìwé ọmọ àwọn, ó sọ wọ́n di ọmọ ìlú àwọn. ọba aládé ilẹ̀ Yorùbá. now ẹ wá jẹ́ abira wa, mo ní video evidence ń bí o, kì í ṣe pé bóyá mo wá ràrò sọ o, mo máa fi fọ́nrán yẹn sí tẹ́yìn tẹ́ ẹ̀ mọ ogun náà o. now nígbà tí gbogbo orú nǹkan báyìí bá ń ṣẹlẹ̀, you see what is going on now. ìpínlẹ̀ Ọ̀ṣun ọkàn wọn ò balẹ̀, ìpínlẹ̀ Èkìtì náà àwọn náà ní kò ṣeé dúró wò báyìí, security gbọ́dọ̀ tight. and ọba tó wá péré lọ́ba alẹ̀ Yorùbá ó tún wá ń fọwọ́ gbáyà pé àwọn Fúlàní o òun ti fún wọn níwèé ìgbélùú citizenship ìlú òun kí wọ́n wá gbà á síbi tóun fẹ́ lé wọn sí. and you know the plan of these people, ẹ mọ tú tí wọ́n ń pa, ẹ mọ tí wọ́n ń dá lára, ẹ wo tú tí wọ́n ń fi àwọn èèyàn pa ní Òrékè, Òkè Ọdẹ, gbogbo àwọn ìlú wa ilẹ̀ gómìnà, ẹ wo tú tí wọ́n ti pa nílẹ̀ gómìnà, ẹ wo iye ìlú tó ti tú. as at last week làwọn ọmọ Kwara kan jáde tí fídíò yẹn wà ń ta tí wọ́n sọ pé ìlú 22 town ló jẹ́ kó ti tú tí ò sáwọn èèyàn ń bẹ̀ mọ́ torí ìkọlù àwọn bandit. even lánàá alánàá yìí wọ́n sì tún ṣàkọlù sáwọn ìlú kan despite wípé wọ́n ti kó àwọn ológun wọlé nítòótọ́. even lókè ọdẹ ń sìn wọ́n ti dá bí ibì kan lẹ̀ táwọn ológun mọ̀ dúró sí tó ti pèlè headquarter tó yẹ pé wọ́n fẹ́ station wọn síbẹ̀ permanent ni. but upon all this, pẹ̀lú gbogbo ìgbésẹ̀ yìí ṣó lè yọrí nígbà táwọn tá a pè ní bàbá wa tí wọ́n bá tún ní wípé okay àwọn tí wọ́n ń gbógun tì wá yìí àwọn fẹ́ sọ wọ́n dọmọ onílùú. ẹ fi tí ara yín gbọ́ lẹ́nu bàbá yìí bí wọ́n ṣe ń sọ, ẹ fi tí ara yín gbọ́. ọ̀nà wo wá dà tí ìran Yorùbá fi fẹ́ ṣẹ́gun? ọ̀nà wo dà tá a fi fẹ́ borí àwọn ọ̀tá yìí? nígbà tó bá tó jẹ́ pé àwa kan à ń jẹ̀kuru kó tán láwo, àwa kan tún gbowó ẹ̀ sínú àwo padà. now mo ní fọ́nrán kan bí tí bàbá kan náà ti sọ̀rọ̀ tó jẹ́ ìkan nínú àwọn ọmọ gómìnà, olóṣèlú ni wọ́n o, bọ̀ wọ́n mọ̀ pọ́rọ̀ tó wà ńlẹ̀ yìí ó kọjá ìntàmọ̀ fi politics ṣe, kò ṣe kí politics bọ̀. àwọn òótọ́ ọ̀rọ̀ kan wà tí bàbá yìí sọ tí mo fẹ́ kẹ́yìn èèyàn wá gbọ́, gbogbo ẹ̀ ni màá mú wá fẹ́yìn èèyàn. fọ́nrán ọba aláyé ilẹ̀ Yorùbá Ọlọ́fà ni o, Ọlọ́fà tí wọ́n ti ní àwọn Fúlàní àwọn fún wọn citizenship ìlú àwọn.
can you believe that? Ẹ wo adúrú ìlú tó ti tú. Now nǹkan kan tí ò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó máa ń sọ wípé wọ́n ń pariwo Kwara, wọ́n ń pariwo Kwara. Mọye ìlú tó wà ní Kwara. Ìlọrin is just a town, ìlú kan ní o nípínlẹ̀ Kwara o. Torí ẹ̀ mo gbọ́ oríṣiríṣi táwọn kan sọ pé asa ti sọ pé àwọn Kwara Fúlàní làwọn. Kwara ò ń ṣe Fúlàní. Àwọn tí wọ́n bá declare ara wọn bóyá wọn ni Fúlàní, I don't know. Bọ̀ àwọn ìlú, èmi ní gbogbo àwọn ìlú tí wọ́n ń yọ lẹ́nu yìí. Tẹ́ ẹ bá gbàgbé during ìgbà tí ó di pé wàhálà yìí tó ti intense, tó ti ń lágbára, wọ́n ní kàn ti àwọn ọjà kan pa. Gbàrà tí wọ́n kéde bẹ́ẹ̀ táwọn local government chairman kéde bẹ́ẹ̀ náà làwọn emir kan náà àtàwọn ọba kan náà ní wọ́n dì ní pé wọ́n gbọ́dọ̀ tí. Now ẹ tún wá wo tó ń ṣẹlẹ̀ lọ́fà ń sìn. Ẹ má gbàgbé pé àwọn Fúlàní náà ti fẹ́ ṣọṣẹ́ lọ́fà o kí wọ́n tó rí wọn lé kúò. Now ó wà unfortunate nígbà tí mo rí fídíò yìí pé bàbá ọlọ́fà rèé tí wọ́n ń sọ gbọ́ fọ́nrán yẹn wọ́n fi sí ń sìn pé àwọn Fúlàní àkòsí táwọn fẹ́ dà wọ́n sí o, àwọn ó sọ wọ́n dọmọ Ọ̀fà. ṣáyìn náà rí pé problem wà gan. Problem ṣe kí ni ó wà. Gbogbo àwọn tó yẹ ká jọ dúró kárí di ogun yìí ká ṣẹ́gun yìí kílẹ̀ wa lálàáfíà, kílẹ̀ wa kó bọ́ lọ́wọ́ àwọn ọ̀tá. Àwọn gan ni wọ́n tún wá accommodate àwọn tó máa padà gbàbọ̀dè fún wa. Ṣé bẹ́ẹ̀ rojú táwọn èèyàn fi ń wo Kwara ń sìn? Ṣèbí ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ láyé jọ́ ń gbà yí Àfọ̀njá táwọn kan ń kó Fúlàní. Ẹ gbàgbé ẹ wá ibi tọ́rọ̀ yẹn tó padà yọrí sí. Now ẹ tún wo tí bàbá kábíyèsí ọlọ́fà táwọn náà tó ń ṣe ń sìn. Mi ò wá láti wá tàbùkù bàbá kankan àbí láti wá tàbùkù kábíyèsí kan, but ìgbà tí mo rí fọ́nrán yẹn I was so surprised wípé ṣé ó tún yẹ kí irú nǹkan báyìí máa wáyé mọ́ ọ̀pọ̀ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí ni. Ṣó yẹ kí irú nǹkan báyìí máa wálé kẹ́ ẹ lè mọ̀ wípé problem wà. It is high time fún gbogbo aráàlú kí wọ́n dìde. Ṣé rí táìmù tó bá yẹ ká sọ̀rọ̀, tó bá yẹ káwọn ọmọ Ọ̀fà ó sọ̀rọ̀, tẹ́ ẹ̀ bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn. Wọ́n dẹ̀ ní mọ̀kànmọ̀kàn ni o. Àwọn tó máa kàn lọ́la we don't know. Tòkè ọdẹ la rí, tàwọn òrékè nǹkan bí tí wọ́n ń kọlù ń sìn la rí. Ṣé n tó ń ṣẹlẹ̀ láwọn agbègbè yẹn náà ṣé tó bá yá ṣé kò ní kọfà? Now àwọn ará bíi tí wọ́n sọ pé àwọn fẹ́ sọdọmú nílùú, tó bá yá àwọn náà lọ kó àwọn èèyàn wọn wá, wọ́n á wá fẹlá ń bẹ̀ yẹn àbí wọ́n á fẹlá, àwọn náà ó sọra wọn di tó wù wọ́n bẹ̀. Kódà tó bá tún yá gan wọ́n nígbà tó ti láwọn fẹ́ sọ wọ́n dọmọ nílùú, wọ́n sàrún wọn mọ́ agboolé kan àbí gbogbo àwa dojú pọ̀. Tó bá yá náà àwọn náà mọ̀ du ọba, wọ́n láwọn fẹ́ ju àwọn fẹ́ jẹ Ọlọ́fà. Ṣé rí bí tá a bára wa dé? Torí ìkíni ṣé ẹni tó bá nífẹ̀ẹ́ ìlú ẹ̀, ẹni tí ìfẹ́ ìran ẹ̀ bá jẹ lógún, ṣé wọ́n máa gbèrú ìgbésẹ̀ yìí? Kẹ́ ẹ lè mọ̀ pé problem wà gidi o. Now màá fi fọ́nrán yẹn sí ń sìn ẹ wò fúlì àti fọ́nrán bàbá wa kan tó sọ̀rọ̀ lórí wàhálà tó ń ṣẹlẹ̀ ní Ìgbómìnà. Kẹ́ ẹ lè mọ̀ àwọn tó wà ń di ẹ̀, kẹ́ ẹ lè mọ̀ pé wàhálà yẹn àwọn kan tó yẹ kí wọ́n sọ̀rọ̀ láti yẹ yìí o. Ṣé gbẹ́ anything lẹ́nu wọn? Ṣé gbẹ́ anything? Tòótọ́ wọ́n ti kó àwọn ológun wá bẹ̀, wọ́n ti ṣe gbẹ̀ ṣé solution nìyẹn? Gbogbo àwọn ibi tí wọ́n ti ń jí resources wà káàkiri nílẹ̀ Ìgbómìnà. Who are these people? Àwọn wo ló wà behind there tí wọ́n ń sponsor gbogbo kinní yìí? Àwọn wo ló wà behind? Àwọn wo ló ń ṣiṣẹ́ yẹn? Ṣùgbọ́n mi ò lọ́rọ̀ púpọ̀ tí mo fẹ́ sọ. Ṣùgbọ́n a gbọ́dọ̀ rírú nǹkan báyìí káàbò máa sọ. A gbọ́dọ̀ rírú nǹkan báyìí kálà ní sọ. Ẹ jẹ́ n fi fọ́nrán yẹn sí, kí n fi fọ́nrán bàbá yẹn náà sí. Kájọ wò ẹ̀yin èèyàn kọ́mẹ̀ntì yín ẹ máa fi sábẹ́ fídíò ẹ dẹ̀ máa share ẹ jẹ́ kí fọ́nrán yìí ẹ rí i pé mo sọ síwájú ẹ jẹ́ ó go far, ẹ jẹ́ ó rìn káàkiri káwọn èèyàn lè mọ̀ wípé nílùú Ọ̀fà wọ́n ń finá sórí òrùlé sùn. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe kíni wọ́n ń finá sórí òrùlé sùn.
ní tí bàbá ọlọ́fà rí tí wọ́n fi ń ṣe gbogbo eléyìí kò yé mi o. You understand? Fọ́nrán yẹn rí ẹja jọ wò. wọ́n pẹ̀ Yorùbá. wọ́n pẹ̀ nánà Yorùbá rẹ̀ fúnpẹ̀. Haúsá àti Fúlàní. wọ́n pẹ̀ Haúsá rẹ̀ fúnpẹ̀. ìwọ tó bá wọn sọ̀rọ̀. à ń bàdá tọ́pẹ̀. wọ́n sọ gbogbo èdè tí yẹn bá òun fúnni nínú bàdá ta. mi wọn gbọ́ Yorùbá bá ń sẹ́yìn. wọ́n pẹ̀ máa ń dọ́jọ́ nánà Yorùbá rẹ̀. wọn ò sì gbọ́ Fúlàní. wọ́n pẹ̀ máa ń gbọ́ Haúsá. ẹ wá lẹ́lẹ̀ wọn kú lọ́fà. ibo náà lọ. Sẹ́ríkì Fúlàní dà. Sẹ́ríkì Fúlàní dìde. Sẹ́ríkì Fúlàní tọ́ rí. ó lè lẹ́yìn Yorùbá. Yorùbá rẹ̀ náà sáyé fún fúnlẹ̀. ẹ wá lọ sólé rẹ ní ọmọ lọ. wúlà wúlò má kọ̀ ṣe wúlà ọ̀dínlà. lẹ́yìn Yorùbá. kó má bá àwọn Yorùbá rẹ̀ ní wọn náà sáyé fún fúnlẹ̀. ṣé ó ti yẹ bẹ́ẹ̀ ní. torí ẹ la fi mú gbogbo ara wa pé ókè nígbà tó ti rí bẹ́ẹ̀ náà ọmọ Fulani Ati. ní ó kọ̀ lálẹ́ náà láti náà they can be giving indigenship of I have given them indigenship of Ọ̀pá. kó má lálẹ́ náà local government. The bandits, they are not bandits, they are terrorists. They are terrorists. They started as headers, you know, disturbing our farmers from going to farm. Then they turned to kidnappers, kidnapping for ransom. Now they turn to, terrorists, full terrorists. They've come out in their full, regalia as terrorists because it seems it is the early 19th century, jihad that is reincarnating now. Land grabbing. It is like some people are determined to cleanse the ethnic groups in Kwara South to acquire our land. They want to, they want to acquire our land, to annex it to wherever. Since they were checkmated at the southwest, region, we know that immediately the Sẹ́ríkì Fulani was, chased out of Igboho or somewhere in Osun State. They all migrated to Kwara State, and we have bushes, we have thick forest in Kwara South. Kwara South is the place where you have thick forest, especially in Igboho land. So these people now migrated en masse to us. They have invaded our land now, and there is nothing government can do about it. So the action now being taken seems to be, reactive. It should have been, proactive. So government should not wait till now before starting. They started all these military operations, right? And to worsen the situation, the government, the 7 local governments in Kwara South, especially those in affected areas, the 3 local governments in Kwara South that is terribly affected. Ifelodun, Irekodun, Isin. Those are the 3 major areas that constitute Igboho land. And they are the they are the areas worst eaten by the attack. So the local government chairman resolved that they should close down the Kara market. The Kara market was closed down. Not quite, an hour later, some the traditional ruler kicked against it. They said no, and they said no, it should not be. And there are illegal minings going on in all these areas. We have illegal mining in Oreke, we have illegal mining in Okiode, we have illegal mining in, Abuji. All these illegal miners who control them, we see them dropping, something by helicopter. All these are security breaches that should have been taken seriously by the military or by the government. In Kwara particularly, we should form a collabo with the southwest
security network, because the Southwest seems to be the only safe zone now. Why can't we form a collaboration with them? The Sunday Igboho is back. Why can't we make use of him? OPC, Gani Adams is there. Let us invite him. The government, Kwara State government, should talk to them. Extend the governor. Our governor should extend his hand of friendship to them. Bring them. If they can help us fight this insecurity, why not? I think that is those are the